Yorùbá jogún àṣà tó péye tí ò lábàwọ́n ogún tó dá lógún. Yorùbá jogún àṣà tó péye tí ò lábàwọ́n ogún tó dá lógún tá a jẹ. Ọmọ Yorùbá ni mo jẹ́, àṣà abínibí wà lọ́kàn mi, ẹ jẹ́ ká máa gbàṣà bàbá wa ga. Ọmọ Odùduwà kárí ayé, àṣà yìí náà ló so wá pọ̀, tá a fi jẹ́ ọ̀kan ṣoṣo. Ọmọ Yorùbá ni mo jẹ́, àṣà abínibí wà lọ́kàn mi, ẹ jẹ́ ká máa gbàṣà bàbá wa ga. Ọmọ Yorùbá ni mo jẹ́, àṣà abínibí wà lọ́kàn mi, ẹ jẹ́ ká máa gbàṣà bàbá wa ga. Ọmọ Odùduwà kárí ayé, àṣà yìí náà ló so wá pọ̀, tá a fi jẹ́ ọ̀kan ṣoṣo. Ọmọ Yorùbá ni mo jẹ́, àṣà abínibí wà lọ́kàn mi, ẹ jẹ́ ká máa gbàṣà bàbá wa ga. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tòótọ́, mo ṣe ìlérí láti fi ìbẹ̀rù Ọlọ́run Ẹlẹ́dàá ṣáájú ohun gbogbo, fi ìfẹ́ ilẹ̀ Oòduà àti ọmọ Oòduà sí ọkàn mi ṣáájú ohun gbogbo, níbi gbogbo àti nígbà gbogbo. Dáàbò bo nǹkan àmúṣògo Yorùbá kó má parun. Hu ìwà ọmọlúàbí níbi gbogbo nígbà gbogbo. Sọ àṣà wa dohun àmúyangàn káàkiri àgbáńlá ayé. Jẹ́ aṣojú rere fún ìran Yorùbá. Fi ogún rere sílẹ̀ fún ìran tó ń bọ̀ lẹ́yìn wá ọ̀la. Eléyìí ni ìpín mi. Kí Olódùmarè bá wa ṣe. Àṣẹ, 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 àṣẹ. Ìwà yàtọ̀ sí ìwà. Ìwà yàtọ̀ sí ìwà. Kí ni ìlàkì ìdẹ̀dẹ̀? Ìdọ́là lọ́rẹ̀ ké. Ìwà yàtọ̀ sí ìwà. Ìgbà mẹ́rẹ́ bọ̀ sọ́kọ́. Ọwọ́ ọmọdé ìkájí òsì yóò máa torí kájí o. Ọwọ́ ọ̀sán òní kájí o. A pè yí lọ́dún yìí. Ẹ jẹ́ wa lọ́dún tí kọ́ o. A ti fìlú ìlọ́lẹ̀. Òní wó o. Àṣà wa ò ní parun. Ẹ̀yin tẹ́ wá lọ́dún yìí. Nǹkan ò ní ṣe yí. Ìgbà yóò lé sí. Àwọn yóò lé sí. Ọdọọdún la kọ pèrèkù lé sí. Ọdọọdún lẹ́ẹ̀ma lé sí lọ́wọ́. Lẹ́ẹ̀ma lé sí.
إخوتنا في الدين السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. Òkè Ọlọ́run الله àlàyé lọ́run. الله أكبر. Ànábì wa Muhammad صلى الله عليه وسلم. ọba aláyé láàrin wa. Wa tó tí wọ́n bẹ láàrin wa. Ó kí senators tí wọ́n bẹ láàrin wa. الله. Ó kí gbogbo ọ̀tọ̀ òlùkú. Kí ẹgbẹ́ tí wọ́n pè wá ṣe yìí ẹgbẹ́ ga ilẹ̀ Yorùbá الله أكبر. wípé àkórèrè. الحمد لله. Ohun tí wọ́n ní kí n sọ̀rọ̀ lé lórí òun náà ni ẹ̀sìn àti àṣà. Ó ní ìbáṣepọ̀ wọn. Ẹ̀sìn ọ̀tọ̀, àṣà ọ̀tọ̀, الله أكبر. kò jọra wọn. Nílẹ̀ Yorùbá la wà yìí, ẹ̀sìn Islam tí èmi gbé apá kan ìmáàpò kékeré rẹ̀ látọ̀dọ̀ àwọn àgbàlagbà dání. الله أكبر. Ó wọ Nàìjíríà ń ta wà yìí, ó lé nígbà ọdún ni. Ó lé ní igba ọdún. Kò ìkọjá sẹ́ńtírì méjì, kò tí ì gbé sẹ́ńtírì mẹ́ta الله أكبر. tí Islam dé, tí Kírísítíẹ́nì wọ̀lú. Táwọn bàbá wa àtàwọn aya wa tá a bá láyé sì máa ń sọ fún wa yìí pé ayé la bá fá, ayé la bá màlé, ọ̀sán gangan nígbàgbọ́ wọlé dé. الله أكبر. Igba ọdún sẹ́yìn kí Islam ó tó dé, kí ẹ̀sìn Kírísítíẹ́nì ó tó dé, Ifá ń bẹ, Ọbàtálá wà, Ọ̀ṣun ń bẹ, الله. Ògún ń bẹ, الله. Ṣàngó ń bẹ, الله. Eégún ń bẹ. الله. Tó jẹ́ pé ńjọ́ náà lọ́hùn tí a bá fẹ́ jọba, ó ní ẹbí fáléèrè ta ni fámú. Tí a bá fẹ́ tẹ ìlú kan dó, wọ́n á ní ẹbí fáléèrè bò ní fámú. Bákan náà tí a bá fẹ́ dá ọjà sílẹ̀, wọ́n á ní ẹbí fáléèrè. الله أكبر. Àwọn bàbá wa kan sì ti lólẹ̀ Yorùbá àtàwọn aya wa kan tí Kùránì ò bá wọn láyé, الله. tí Bíbélì ò bá wọn láyé, الله. wọn à sì kú léwe. Ààrẹ yìí tó lo 100 ọdún ó lé tí wọn ò ka Bíbélì sí wọn létí rí, tí wọn ò ké Al-Kùránì sí wọn létí rí. الله أكبر. Àwọn láti jogún wọn tá a báyìí. Ẹ̀sìn ọ̀tọ̀, àṣà ọ̀tọ̀, àṣà ò papọ̀ mọ́ ẹ̀sìn. Àṣà ò sì sọ yẹn di kèfèrí. الله. Láàrin ìṣẹ́jú mẹ́ta tó kù tí mo fẹ́ lò. Al-Qur'an chapter 49 verse 13. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. Máa bá mi pè pọ̀ ká Al-Qur'an 49 verse 13 Suratul Hujurat. يا أيها الناس. Ọlọ́run ní mo pe ẹ̀yin onígbàgbé ẹ̀dá. يا أيها الناس. Mo pe ẹ̀yin Yorùbá akótilétà èèyàn. يا أيها الناس. Mo pe ẹ̀yin Yorùbá tí nǹkan ti yín yìí jọ ní lójú. يا أيها الناس. Mo pe ẹ̀yin Yorùbá tó kó nǹkan mèremère, aṣọ òkè, abọ́ tangan,
ó gbé ta ó fi ra ìlẹ̀kẹ̀. Ya ayyuhan nas. Ìlẹ̀kẹ̀ ẹsẹ̀ kí ó gbé ta ó fi gba wọ́n pààrọ̀. Ya ayyuhan nas. Gbogbo ẹ̀yọ́ náà dé ènìyàn hẹ́. Inna khalaqnakum min dhakarin wa untha. Ọlọ́run ni mo dá yín takọtabo, mo dá yín lọ́kùnrin, mo dá yín lóbìnrin. Min dhakarin wa untha. Gbogbo tọ́lọ̀ ń dá láyé takọtabo ni omi akọ, omi abo, ewé akọ, ewé abo, odò akọ, odò abo. Ó ṣe ọ̀sán lákọ, ó ṣe òru lábo. Min dhakarin wa untha. Mo dá yín takọtabo. Wa ja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu. Mo wá dá yín lóníranran àwọ̀. Káwọn òyìnbó funfun, káwọn Lárúbáwá mọ́ funfun tán kí wọ́n má pupa. Mo wá dẹ́yìn Yorùbá, báwa Áfíríkà mo dá yín dúdú. Mo sì dá yín lóríṣiríṣi èdè, èdè yín ò ní papọ̀ mọ́ra yín. Wa ja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu. Torí tí mo fi ṣe bẹ́ẹ̀ kẹ́ bá lè máa dára yín mọ̀ ni o. Lita'arafu. Kẹ́ lè máa dára yín mọ̀. Lita'arafu. Ọ̀nà àṣà ní kakọ̀lá wà. Allah. Gọ̀m̀bọ́, kẹ́kẹ́, pélé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú àṣà ní ká wọ aṣọ bá a ti wọ̀ yìí ká dé hábà kádà. Ṣé táwọn ẹgbẹ́ agbásàgà ilẹ̀ Yorùbá tí a bá bèbè náà ní Kampala bóyá ẹlẹ́kọ̀ọ́ bóyá oníko àdìrẹ ẹlẹ́kọ̀ọ́ àdìrẹ oníko. Wa ja'alnakum shu'uban. Àbí Kampala tẹ́mi ní àwọn abẹ́rẹ́ sí kí tí mo wá rá hábà kádà ṣé tí mo bá dúró sí ń bà yí lọ́jọ́ Jímọ̀ àwọn ò ní kéwú túbà. Wa qaba'ila lita'arafu. Tí n bá jáde tí mo wọ sakara bùbá àti sọ̀rọ̀ tí mi ò wé láwà ní tí kò ní rí túbà ké. Lita'arafu. Tí n bá wọ gbárí àbí dàndógó tí mo fi hábà kádà sí ìwé láwà ní láì gbé Kùránì dání tí mo ní lé kéwú. Lita'arafu. Àwọn ẹ̀yà wa tí wọ́n fẹ̀yìntì níbi iṣẹ́ ìdájọ́ ni bí màá ti múra sí kóòtù ẹ̀ka jókòó lórí àga ìdájọ́ kí wọ́n ó gbé ìgò wọn sójú bí wọ́n ti gbé sójú. Lita'arafu. Inna akramakum indallahi atqakum. Ajá Abdulati Fagbe ní sáà kó máa lọ sí kóòtù kó wá wọ ẹsìn kí bó ti wá àti àbàkánà ṣé tó bá déwájú ìyá wa kò ní mọ tí ó sọ ni. Lita'arafu. Kẹ́lẹ̀ máa dára yín mà ní. Lita'arafu. Inna Èdè Yorùbá ló dáa jù lágbàáyé. Allah. Lita'arafu. Èdè tó bí oríṣiríṣi ọmọ bí Ìjẹ̀ṣà bá dúró sí tó bá ń sọ̀rọ̀ gbogbo àti mọ̀ pé Ìjẹ̀ṣà ni kò só máa ló bí Ìjẹ̀bú bá ń sọ̀rọ̀ èdè tó lọ gbọ́dọ̀ lẹ́sẹ̀ báyìí àti Àràfá tí ń bọ̀ yìí tọ́lọ́ bá wọlé ẹ̀yìn bàbá àtẹ̀yìn màmá tí ń bá wọn kún làràfá ni ó di 23. Allahu Akbar. Wa ja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu. Tó bá wá dé ẹsẹ̀ mẹ́tẹ̀lá tí èdè Ìjẹ̀bú lọ́lọ́gbọ́dọ̀ Ìjẹ̀bú wọn wá sọ pé bùrẹ́ ni kò ti bùrẹ́ Abíọ́lá. Bùrẹ́ ni kò ṣe bùrẹ́ Dangote. Bùrẹ́ ni kò ṣe bùrẹ́ Ọbásanjọ́. Àwọn olówó Nàìjíríà mà ni wọ́n wí èmi náà yà ń ṣe bùrẹ́ ni. Lita'arafu. Bẹ́ẹ̀ni tí bá ń sọ tiẹ̀ yóò máa sọ, bóńdó bá ń sọ tiẹ̀ yóò máa sọ, bọ́yọ̀ bá ń sọ tiẹ̀ yóò máa sọ, bí gbóná bá ń sọ tiẹ̀ yóò máa sọ. Lita'arafu. Kò ní bá ṣẹ̀ṣẹ̀ máa bí ẹlẹ́rìí pé èdèlú Yorùbá ni ẹni tó bá ti ń sọ á ti mọ̀ pé Yorùbá lè lé. Lita'arafu. Inna akramakum. Lita'arafu. Lita'arafu. Káwá sọ oúnjẹ lọ lóríṣiríṣi lọ́jọ́ tí wàá ti gba spaghetti food wọ Nàìjíríà tá a ti mú míìkì inú agolo tá a mú ọtí inú agolo gbogbo àwọn bàbá wa tó jẹ́ pé tí a bá jẹ yẹn tán tí a bá jẹ àmàlà tán tí a jẹ bàtán tí a bá fi ẹmu ògidì lé tàbí ògbùrọ̀ wọn ò ní káńsà wọn fi kú. Lita'arafu. ẹnu àwọn tó jẹ́ pé tí a bá jẹ bàtán jẹ àmàlà tán wọ́n wà ń gúdà wọ́n mu trọ́fì wọ́n wà ń wáyé àwọn ni wọ́n ní káńsà. Lita'arafu. Nílẹ̀ Yorùbá ká bá ọmọ àbàdàn kan máa jẹ ńlá fún
àti gbẹ̀gì mọ́. لتعرفوا wọ́n wá pè ọ́ ní ìlà o lè jẹ iyán òòjọ́ kó o tún jẹ èwú ọmọ àjọ̀tún jẹ ọmọ àjẹwú jọ̀tún. لتعرفوا kó o jẹ èkúrú àtọ́bẹ̀ kó o ro èkúrú kó o fọbẹ̀ lásìkò máa fi jẹ̀kọ́ àgbẹ̀kúnlẹ̀. لتعرفوا lọ́yọ̀ aláàfin kádébẹ̀ ká wá gbẹ̀gìrì àtàmàlà dúdú tì. لتعرفوا ọlọ́ọ̀ni kẹ́lẹ̀ máa dára yín mà ni mo fi ṣe bẹ́ẹ̀. لتعرفوا káwọn òyìnbó tó dé làwọn aya wa ti ń kó sùn. Allahu Akbar. wọ́n ń kó sùn wọ́n lé làálì Allah. wọ́n lé tìró. Allah. èèyàn ní lé tìró sójú kan kójú yẹn ó fọ́. لتعرفوا èèyàn ní kó sùn káwọ ara ẹ̀ wá bàjẹ́. لتعرفوا kébà lè máa dára yín mà ní. لتعرفوا إن أكرمكم عند الله أتقاكم. sórin ni káwé nílẹ̀ Yorùbá àbí ọ̀fọ̀ Allah. àbí èdè. Allah. ẹ wo àwọn bàbá ọdẹ ìlú Ìbàdàn ẹ wo Haji Suleiman látàárọ̀ bí wọ́n ti ń tí wọ́n ń pe òun Allah. títẹ́nì kan ò sì gbọ́ tẹ́nì Allah. tó sì jẹ́ pé òun náà ni wọ́n ń sọ. وجعلناكم شعوبا وقبائل لتعارفوا. àwọn òyìnbó tí a fún wa lómìnira wọ́n lù wá ní jìbìtì tó pọ̀. Allah. kódà wọ́n tún jí inú alifábẹ́ẹ̀tì òyìnbó wọ́n tún jí inú alifábẹ́ẹ̀tì Yorùbá. لتعارفوا. ìyá wa rìtáyà onídàájọ́ ẹ má bínú torí Ọlọ́run. bàbá wa díkọ̀ náà Adéwọ̀yè mò ń rí bàbá dókítọ̀ èdè òyìnbó ò pé لتعارفوا. wọ́n tún jí inú èdè Yorùbá kéde wọn ó lè strong èdè òyìnbó ò pé. nínú لتعارفوا. alifábẹ́ẹ̀tì òyìnbó ABCDEFG kò sí hẹ́ńbẹ̀. Allah. nínú a ní hẹ́ wà. لتعارفوا. òyìnbó á wá ní forget Genesis لتعارفوا. Generator. لتعارفوا. لتعارفوا. òyìnbó fẹ́ kọ kélo wọ́n fi sí bẹ̀rẹ̀. لتعارفوا. òyìnbó fẹ́ kọ knife wọ́n fi ké bẹ̀rẹ̀. لتعارفوا. wọ́n tún jí inú èdè Yorùbá. لتعارفوا. bóyìnbó bá dé yunifásitì tàwọn dókítà tí wọ́n bá wá sọ̀rọ̀ bí bẹnu ẹ̀ òògùn òyìnbó wọn ní gentility without prescription like a relationship without bẹ̀ẹ̀tì mẹ́mẹ́ wọ́n sì fún ní túmọ̀. لتعارفوا. kẹ́lẹ̀ máa dára yín mà ní kò sí nǹkan kan. وجعلناكم شعوبا وقبائل لتعارفوا. mi ò rí sáà ni wà ń tòsí. الله. bẹ̀tẹ̀ àwọn ọmọ wọn bẹ ká wá bá wa fi èdè òyìnbó sọ pé n ta bá rí fọ́gbọ́ lọ́gbọ́ gbọ́ n ta rí fọ́gbà lọ́gbà àgbà ká bá fi èdè òyìnbó wí bẹ́ẹ̀. لتعارفوا. لتعارفوا. ká bá sọ bẹ́ẹ̀. Allah. pé ojúmọ́ kì í mọ́ káàtó mọ́ gbọ́rẹ́ ká bá fi òyìnbó wí. وجعلناكم شعوبا وقبائل لتعارفوا. ọlọ́run ti ṣe ní mo ṣe nílẹ̀ ká bá lè máa dára èyí na àkàrà. إن أكرمكم عند الله أتقاكم. ẹni nínú yín tí ó bá pọ́n èdè ẹ̀ lé tó pọ́n àṣà ẹ̀ lé náà lẹni tó níyì wájú èmi Ọlọ́run. إن أكرمكم عند الله أتقاكم. èdè alálùbáríkà èdè tó rẹwà Allah. àpọ̀fọ̀ àpẹ̀sà àkì òkì òkì ni wọ́n ń kì látẹ̀kẹ́ yẹn. Allah. ó tiẹ̀ jẹ́ pé Haji Suleiman lájọ́ bí ewé kò kì bí sọ́mọ oníyàrá ọ̀kan kan ọmọ abẹ́lẹ́ múrẹ́ àrò gangan. لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم. àjọ pàdé lé. Allah. Ànábì wa Muhammad Sallallahu alaihi wasallam. ó ní hubbil watan minal iman kí èèyàn ó fẹ́ràn èdè ẹ̀ kí èèyàn ó fẹ́ràn ẹ̀yà ẹ̀ kí èèyàn ó fẹ́ràn ìran ẹ̀ nínú ìgbàgbọ́ òdodo sọ́lọ́run ló wà. Sallallahu alaihi wasallam. èdè tó nípìnlẹ̀ lọ́dọ̀ àwọn Lárúbáwá Allah. ẹni tó kó wàhálà tí ó dúdú wà Yúrọ́pù ló ń jẹ́ Yúrọ́pù látara Yúrọ́pù láti yọ Yorùbá àtúnyọ ànẹ́gùrù ànàgó. إن أكرمكم عند الله أتقاكم. Inna akramakum indallahi atqakum. ẹni bá ń wọṣọ ní Yorùbá
tó ń dé fìlà bí Yorùbá tó ń gẹ́ fìlà àkòrì tó ń dé abàkádà tó ń wọ gbárí yẹ táwọn àyà wa gbogbo àwọn àyà wa lónìí wọn ò wọ àgbékọ́mọ́ wọn ò wọ yẹ̀rì mọ́ Ọlọ́run wa wà nínú wa hàn wá dé mà àwa ńlá lòkù òyìnbó bàtà tó yìnbó lòkù pàǹtì tó yìnbó lòkù kọ́mú tó yìnbó lòkù gbogbo tó yìnbó lòkù àwa ń lò torí ká máa ń fà ní tiwa. Akramakum indallahi atqakum. Al-Qur'an níbi tí wọ́n forí ẹ̀ tì sí. Al-Qur'an 64 verse 2. Huwa alladhi khalaqakum faminkum kafirun wa minkum mu'minun. Ọlọ́run lè mi mú dání. Iye èèyàn tí ó ṣe Islam èmi Ọlọ́run ti mọ̀. Huwa alladhi khalaqakum. Iye àwọn èèyàn tí wọ́n gba Jésù sáyé wọn mo ti mọ̀. Huwa alladhi khalaqakum. Iye àwọn tí wọ́n bọ Ọ̀ṣun wọ́n fi kọ́ wọ́n bọ orò wọ́n fi kú wọ́n bọ eégún wọ́n fi kú wọ́n bọ Yemọja wọ́n fi kú. Huwa alladhi khalaqakum. Àwọn onílù ni wọ́n ti ń lùlù látẹ̀kan. Ohun tí mo fẹ́ ká kí àwọn onílù yẹn nílọ onílù gidi gan fẹ́ mọ́ sí láyé mọ́. Bàbá wa Ààrẹ Látòsà ló ń sọ fún wọn bí mo jókòó pé bí wọ́n ti lùlù fáwọn bàbá mi ni bí wọ́n ti lùlù fáwọn bàbá mi ni. Huwa alladhi khalaqakum. Kẹ́nìkan onílù kan kó rí ìlà Aláàfin lẹ́ẹ̀kẹ́ nìkan kó máa wá béèrè lọ́wọ́ ẹ̀ pé bó ni kí n kì ọ́ sí ìlà Aláàfin lẹ́ẹ̀kẹ́. Huwa alladhi. Ó yẹ kí wọ́n fa ìlú ẹ̀yà. Huwa alladhi khalaqakum. Lẹ́yìn tó kù díẹ̀ káàtó ìlú a máa fi bára ẹni sọ̀rọ̀. Huwa alladhi Àwọn ọba khalaqakum. aláyé níjọ́ tí a bá fẹ́ báàlú sọ̀rọ̀ wọn ò ní kí adagogo jáde yóò lagogo kábíyèsí ló ẹni yìí ní bàbá yìí. Ó bá parí àní mo wíire àbí mo wíire wọn á lọ wíire níbo làwọn adágojọ náà wà. Huwa alladhi khalaqakum. Ọlọ́run lè ní mo dá yín. Faminkum kafirun. Ẹni tí wọ́n ké Kùránì fún títí òní yé ti máa. Faminkum kafirun. Ẹni wọ́n ka Bíbélì létí ẹ̀ títí tí ò ní dá Kristi màmú ti mà. Faminkum kafirun. Ó jẹ́ pé orò Yemọja ní ó máa bọ̀. Faminkum kafirun. Káwọn ẹ̀sìn àjèjì méjèèjì yóò tó wọ̀lú. Àwọn bàbá wa sáàsì ayé mo sọ lẹ́ẹ̀kan àwọn kan wọn ò ka Bíbélì sí wọn létí báyìí rí àwọn kan wọn ò ké Kùránì sí wọn létí wọn ò sì kú léwe wọn lo 110 years láyé. Faminkum kafirun. Faminkum mu'minun. Wa minkum mu'minun. Ẹni tí ó gbà wà fọlọ́ mo ti mọ̀. Wa minkum mu'minun. Tẹ̀síwájú Wallahu bima ta'maluna basir. Ọlọ́run lẹ́yìn ẹ̀yin àwa yóò bá ẹ má gbé ogún ayérayé bàbá yín àti bàbá ńlá yín àtìláyé ẹ má gbé sọnù mọ́. Wallahu bima ta'maluna basir. Nígbà ayé ń jayé táyé ń lọ yìí ẹni bá máa jó tí ò bá gbọ́dọ̀ tí ẹ ti bàjẹ́. Ẹni bá máa jó dáadáa àfi kó gbọ́dọ̀ tó dáwọn olórin ó máa kí onílù ó sì máa bú. Wallahu bima ta'maluna basir. Bàbá wa Ààrẹ Látòsà ń bẹ bí wọ́n lè bá wa tún yẹn ṣe ń bàdàn. Nítorí pé àwọn ọmọ àtúbọ̀tán tí a máa ń sọ ní eégún Ìbàdàn ìlú àlùbáríkà ọ̀sẹ̀ méjì ló tẹ̀ Ìbàdàn. Nígbà tí ò tí ì sí Bíbélì tí ò tí ì sí Kùránì. Ó ní ìlú ó máa fẹ̀, ìbùkún ó máa wà, ayé ó máa fẹ̀jú. Ìlú tó tóbi jù l'Áfíríkà tó tóbi jù ní world. Wallahu bima ta'maluna basir. Ṣé tí a bá ń kí ẹnìkan ní ọmọ àjòrò sùn, ọmọ àjẹ̀gbíyó, ọmọ àfikà fọ́ọ̀rì ọmọ àjẹ̀gbíjẹ̀ káhùn. Ó yẹ kí ọmọ Yorùbá kan sẹ́yìn máa béèrè pé ọmọ ìlú wo ni wọ́n kì bá. Wallahu bima ta'maluna basir. Bẹ́ẹ̀ bàbá wa Ààrẹ Látòsà, àwọn náà ti yọlé àwọn olè jẹ̀gbí kí wọ́n jẹ̀ káhùn ẹ̀dọ̀. Ike màálù, èrú màálù, ẹja tútù ni bàbá ń jẹ wọn olè jẹ̀gbí jẹ̀ káhùn mọ́. Olórí báńkì ni ó ló sì máa bú. Onílù ó sì máa bù. Kí n bí ká ṣe sáǹpù. Mo máa ń gbọ́ Haruna púpọ̀. Haruna ń kí Súlè Maito
tọ́ba ń pọ́nlé táwọn ìjòyè ń rí kására lóde àwọn ọ̀gbẹ̀rì tí ò mọ nǹkan kan wọ́n ń ṣe kọ́ńdúkọ́ńdú máyì tó sábà wò wọ́n lóye tìbòrí ni tápà ń sẹ̀sọ́ ó ní wí. ojú bá nira onílù àárúnà kò fáwọn káfíìrì lójú oní nǹkan olè kò fáwọn káfíìrì lójú oní nǹkan ọ̀kanù. wallahu bima ta'maluna basir. àárúnà kan yìí náà ó ní kò sí lọ́jà tí wọn ò mà fín bó jẹ́ Ìbàdàn tàbí Ìjẹ̀bú Òde Èkó fẹ́ dírà lọ́dọ̀ ló balógun arígbábuwó Kàsíìmù ni kò pé méjì ojú bá rẹ wá àwọn náà sọ̀lá bàbá ń gà ní àgbà ohun tó jẹ òjẹun gbọ́n ẹni tó ń wí Ọlọ́run má jẹ́ ó fa aṣọ péńpé oko ìjọba ohun tí ìjọba ò fẹ́ ló ń ṣe olórí mo ti gbọ́ tí omi onílù mi etí mi ò. wallahu bima ta'maluna basir. èyí tó wá kà wá jù dáadáa tí mo fẹ́ rán bàbá wa Látòsà ò ní pé ọdún tó gbajúmọ̀ ń bàdàn lọ́dún eégún àwa mùsùlùmí ẹ̀jẹ̀ akọ́ àwọn àwa dáadáa tálákà ń sápá bá jáde tẹ́ ẹ bá rí 300 ọmọkùnrin lẹ́yìn alápánsánpá ẹ̀ẹ́dẹ́ bá David ńbẹ ẹ̀ẹ́dẹ́ bá Jacob ńbẹ Kasali Muminu Shuaibu Isiaka àwọn lẹ́ẹ̀bà lẹ́yìn èkó. wallahu bima ta'maluna basir. àwọn bàbá wa wọ́n ní àmúbọ̀ ńbẹ wọ́n lẹ́yìn tó gbé eégún gan mùsùlùmí ni ẹni tí ń lùlù sí eégún mùsùlùmí ni tẹ́ ẹ bá wá gbọ́ tí onílù tó ń sọ fún alápánsápá tálápánsápá bá yìnbọn fún yàn ẹ̀ka tó ń kùn lówó onílù oní àgbèrè lójú méjì ojú kan ti tó ojú kan ló sì nílò ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ bàbá aláìwọlá ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ abojúlẹ̀bẹ̀ àlùtí ọmọ mọ́sẹ̀rí apá ní ìdùn ẹsẹ̀ ní ìdùn ní èwo tójú. wallahu bima ta'maluna basir. onílù wa ní kòtò gìrìwò kan bẹ ní mọ̀kú òkú èèyàn ní òkun tí ìwà àtẹ̀lé àtàwọn ọmọ wa ò ní síbẹ̀. Allahumma amin. àwọn alára ayẹyẹ ìgbọ́bọ̀rọ̀ ẹ̀pàdé ẹ̀rọ́dà ẹ̀lú wọn pa níjọ́ náà lọ àwọn Ìjẹ̀bú ìgbọ́bọ̀rọ̀ wọn wí ẹ̀pàdé ẹ̀rọ́dà ẹ̀lú wọn pọ̀ àwọn Ìjẹ̀bú wá yípara ayẹyẹ ìgbọ́bọ̀rọ̀ ẹ̀pàdé ẹ̀rọ́dà ẹ̀lú wọn pa gbogbo àwọn mùsùlùmí lọ́kùnrin àtòbìnrin ẹ̀jẹ̀ àgbà àṣà wa mú tiwa nìyẹn àwa náà lèdè àwa náà làṣà ká wọṣọ ká múra kò sí ẹ̀ṣọ́ iyì kankan nínú ọmọ mùsùlùmí lóbìnrin tó wọṣọ tá a wá ń wo oúnjẹ ọmọ nígbà àyà rẹ̀ àwọn àyà wa ìmúra bẹ́ẹ̀ ibi tí ó jẹ́ tí ó jókòó lé ó tún là lẹ́yìn àwọn ọmọkùnrin tó bá yọba yóò bá dáadáa kò ní wọ ṣòkòtò kó sáàgì aṣọ wèrè ní tí ìbá ṣe pé lọ́ọ̀yà ń lọ sí kóòtù kiri kóòtù fẹ́ wá lọ́rùn lọ́ọ̀yà àwùjọ ní àyàgá aṣọ wèrè ní ẹ̀jẹ̀ á máa wọṣọ ká lè bá ṣàwà mu ká lè ṣe kíni ká lè gbégbé ayé bíi Yorùbá kí wọ́n lè sinmi bíi Yorùbá ká lè bí Yorùbá ká lè rábọ̀ rẹ̀ mú fọ́nà subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin alhamdulillah. ọmọ ọba lọ́kọ̀ ọmọ adébáyọ̀ lọ́rọ̀ kún ní ọ̀sẹ̀ olùpẹ̀ àwúrẹ́ lọ́pọ̀ ọmọ Ṣàngó pọ́nlé máa yẹlé ọmọ gbàlógún. ẹ ṣé ẹ bá fún bàbá látẹ̀wọ́ ẹ bá fún látẹ̀wọ́.